Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá àwọn sàábé rẹ̀. Ìkẹ́ Ọlọ́run àti ọlọ́ Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó gbà t'Ọlọ́run ọba lódodo, àmín. A jẹ́rìí gẹ́gẹ́ bí ìṣe wa pé kò sọ́ba kan tó yẹ ká máa sìn àfọlọ́run ọba kan ṣoṣo. Ọba yìí ló dá gbogbo wa àtọkùnrin àtobìnrin. Ọba yìí ló sì yan àwọn òjíṣẹ́ rẹ̀ láàrin wa. Èyí tó ṣe pé ànábì wa Adam pẹ̀lú màmá wa àgbà Nana Hawa, ara rẹ̀ ní gbogbo àwọn èèyàn ti jáde. Ó ní ànábì àkọ́kọ́ tí Ọlọ́run gbé kalẹ̀ kó tó tún wá yan ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì. Ètò wa fi òjíṣẹ́ ńlá Muhammad tó ṣe akányìndé gbẹ̀gbọ́n sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ ẹgbẹ̀yìn tó ṣe pé ó nìkan bá pèrè ẹ̀ ní prophet òpùrọ́ lolúwẹ̀ lásìkò tá a wà yìí. Kò sí prophet kankan mọ́ pẹ̀lú prophet Adam tó fi dórí prophet Isa Jesus Christ tó fi wá parí sórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kò sí prophet mọ́. Gbogbo ará yòókù wọn kàn ń jíṣẹ́ ní tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ ni sí gbogbo ayé. Ọlọ́run kọ́ ọlá àti tóbi rẹ̀ àtijọ́ kan rẹ̀. Ìgbàgbọ́ wa tó dúró lórí mímọ̀ Ọlọ́run ọba lọ́kan àti jíjọ́sìn fún àti gbígba àṣẹ tí òjíṣẹ́ ńlá Muhammad tó kó gbogbo ìlànà táwọn òjíṣẹ́ yòókù ti jíṣẹ́ fún àwọn èèyàn wọn. Rahmatan lil alamin tọ́lọ̀ ń ṣe ànábì wa Muhammad. Rahma náà kọ́lọ́n kọ́ máa fi bá gbogbo wa lò. Ìyẹn náà ni mercy, àánú Ọlọ́run kọ́ máa fi bá gbogbo wa lò. Fún ẹ̀yin tẹ́ ẹ wo program níjẹ̀ẹ́jọ́, a gbé ọ̀kan nínú àwọn àfáà wa ńláńlá láàrin àwọn ọ̀dọ́, a gbé wọn wá sí orí ètò yìí níbi tá a ti jẹ́ kí wọ́n yẹ ìwà burúkú tọmọ kan hù. Ọmọ tó ṣe pé kò sí ní tó yẹ ká pè tayọ aláwo at the age of 30 tó invite ọmọbìnrin tó wà ní College of Education tán mọ́ra wọn, final year student, ó sì pa Hafsat Yetunde Lawal. Ọmọ tó wá pààyàn yìí ó wá kò ní wọ́n ní nínú ilé rẹ̀, nínú yàrá rẹ̀ ni wọ́n ti bá gbogbo páàtì ọmọ tó lálàsí. Kódà wọ́n ní bí wọ́n tún bá dé, wọ́n tún bá kẹ́míkà téèyàn ò fi lè gbóòórùn nǹkan tó bá ti ń rà, èyí tí tó fi kọ́va ara rẹ̀ tí kọ́sípò lẹ́sìn pààyàn nínú ilé láàrin ọ̀sẹ̀ kan, láàrin ọjọ́ mẹ́ta gan yóò ti máa rùn. Wọ́n ní wọ́n bá kẹ́míkà tí ń fi tọ́jú àwọn nǹkan wọ̀nyí, so that ó fẹ́ jọ bí ẹni pé ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí òwò fún àwọn kan tí ń ra páàtì ni. So a sọ̀rọ̀ nípa rẹ̀ níjẹ̀ẹ́jọ́. Bàbá wa tí a gbé wá níjẹ̀ẹ́jọ́ náà tún ti wà ń kalẹ̀ lónìí, Sheikh Abdullahi Ọlọ́runtóyìn Salati tán jẹ́ chief imam fún Sheikh Salati Central Mosque ní Sango. Bàbá wa, assalamu alaikum. Ọlọ́run kó wà pẹ̀lú yín, ó kó ṣàlékún istijaba. Lónìí ààyè wò wípé ìbúlá bá dé tọ́rọ̀ fi wá di pé ọmọ àbí bàbá kan
obìnrin àbí ìyá kan tí ń fi wá ń firú ẹ̀ ṣiṣẹ́ ṣe tọ́lọ́run sì ti lóun ò ní bàṣírí aláburú òun ó tu tọ́lọ́run lóun ó ṣe ní ó ṣe ìwọ tó gbà gbọ́lọ̀ gbà pọ́lọ̀ lè ṣe bẹ́ẹ̀ irú ọmọ yìí tó rò pé iṣẹ́ àṣepamọ́ tí wọn ò lè rí ni wọ́n rí nísìnyí àbí wọn ò rí ọ̀ bí ojú tì ọ́ bó o ṣe pààyàn ni wọ́n pàwọ́ náà níta wàá fẹ́ sọ nísìnyí ni pé àwọn òbí kan ni wọ́n ń bí àwọn ọmọ a sì sọ ìyá ẹ̀jọ́ yìí pé tóbi bá ti neglect upbringing ọmọ n tó wu ọmọ ló lè yà àfitọ́lọ́mù bá lọ́mọ ọ̀yà dáadáa ló kù kó là á ṣe tọ́mọ lẹ́yìn ìgbà tá a bá bí i kí ló sì pa á láṣẹ ká tọ́mọ. bisimilah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa asahabihi wa man wala. àmín. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. kí ọlọ́run kó máa bá ní Muhammad. sallallahu alayhi wa sallam. a dúpẹ́ fún bàbá wa Sheikh Abdullah Ibrahim ọlọ́run bá a dúpẹ́ fún yín ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kú bẹ́ẹ̀ tí ń bá bọ̀ látijọ́ yìí lérí ọ̀sìn Islam yìí náà ni ọlọ́run ní pín in pa ọlọ́run ó gbà lẹ́sìn fún yín yóò fi sínú mizan hasanatikum bó ti máa bàjẹ́ kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ bó láti tọ́mọ tá a fi gbádùn ọmọ nọ́mbà 1 ní ká kọ́kọ́ pìpìyà ẹni tí ó bímọ fún yàn. Allahu Akbar. ikhtiyar al-umm. ta ló mú gẹ́gẹ́ bí aya. sẹ́rí ntẹ tọ́pìkì tí ó bímọ fún ọ. tọ́pìkì tẹ gbé síwájú mi yìí. náà. kọ́dọ̀ ogun ẹ́písòdì à ń fa lọ. Allahu Akbar. Wallahi ta'ala tí ó bá ju 30 ṣẹ́jú yìí lọ o. ó ti yẹ. kọ́lá kẹ́ mọ̀ wíkẹ́límọ̀ kẹ́yìn fi ogun 30 ṣẹ́jú tírìtì ẹ̀. Allahu Akbar. ibi tá a ti kọ́kọ́ pìpì àwọn ọmọ. nìkan wo ìyá tá ọmọbìnrin ká fẹ́fẹ́. òun ni lọ́rin dúró lérí pé wọn ò ní gbà kan fájòjì. Allahu Akbar. ẹ wo lọ́rin ẹ rí ká sábà máa kanra wa. bẹ́ẹ̀ni. bí kìnìún kan bá ṣàlẹ̀ ẹ mọ̀ ríra wa ń bẹ̀ torí wọn fẹ́ kí fámìlì yẹn kẹ́nu ó lè ká yín wọn ò sì ní fi yín lẹ̀. ìtìyàrá ló ń mú ni pé wọ́n wá dúró àwọn òbí rẹ̀ náà ní odò pé ò tí ì lè ṣẹ̀ṣà obìnrin fúnra rẹ̀. àjòjì tó mú wáyìí kò tẹ́ àwa lọ́rùn mú ọmọ ìlú wá tá a lè tírèsì ẹbí yẹn ká tó gbà kó fẹ́ ọmọbìnrin yìí. ibi tí Ìlọrin ti bẹ̀rẹ̀ kọ́ bàbá. Allahu Akbar. ibi tí Ìlọrin ti bẹ̀rẹ̀ ni pé wọ́n gbéyàwó fún yín ni. n tà ń ṣe ń jọ. ibi tí Ìlọrin ti bẹ̀rẹ̀ nu. ọwọ́ alálùbáríkà àbí ọ̀lá alùbáríkà. ẹ lè wò kí ẹ ṣe pé nígbà tá à ń dàgbà tá à ń lajú ni wọ́n dára wa pé ọ̀dà mú wa lọ. àmọ́ tẹ́lẹ̀ wọ́n ní àgbéyàwó sàrà fún lágbájá kọ́dọ̀ ọkọ ìyàwó lè mọ́mọ́. La ilaha illallah. àwa bá sẹ́sì mọ̀ pé bíi tiwa tẹ́lẹ̀ wọ́n gbé wa fúnra wa ni. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọn gbá burú fẹ́ gbọ́n ni. tẹ́ ẹ bá wá jà títí ẹ wá ní. kẹsẹ̀ bá burú rẹ̀ sí. kò sí tó lè ṣe bàbá àwọn ọmọbìnrin kan sọ fún mi náà àbúrò wa ìta ni wọ́n ti lọ́kọ. wọ́n wá ní àwọn àbúrò tó tẹ̀lé wa ni immediately tó tẹ̀lé wa. wọ́n wá ní báwa náà bá gbà ní àbájẹ káwọn bàbá àwọn fi ń. àwọn fẹ́ ni ó wù wọ́n. torí pé àwọn rí i pé àwọn ìyàwó tẹ̀yìn bọ̀dá àwọn fẹ́ wọ́n gbádùn ju àwọn lọ́lé ọkọ àwọn. Allahu Akbar. ìtìyàrú ló ń mú ṣẹ̀ṣà ayá tó bímọ fún ọ̀hún ọ̀dọ̀ bí rẹ wá ní. òun ti máa wòye ọmọ òun. gbani ọmọ yìí ẹ sì fún mi. kí n fi fọ́mọ mi. ìjọ tó bá fẹ́ sọ ọkùnrin náà pé ọ̀gbádùn ní tó yìn wọ́n fọmọ fún ọ ni ìwọ lọ fẹ́ yàwó fúnra rẹ ni wọn ò sì fọmọ fún ọ kò sì fẹ́ yàwó fúnra rẹ tòótọ́. àwa ni wọ́n fún. àsìkò òdùwé nǹkan fún ọkọ ọkọ gbà. ọwọ́ àti ìgbà bọ́ bá fẹ́ ṣé bá a ti tọ̀wọ̀ nù. ní ọjọ́ kí wà jágbajàgba àwọn wà nígbà kan. ibi tó ti bẹ̀rẹ̀ nu tọba wa rí ìyàwó tábù lẹ́ẹ̀ ti súnmọ́ra yín ibi tí wàhálà ti wá dé ni pé àtọkùnrin àtobìnrin àwọn méjì ti lora wọn gbó lọ́nà bí tágbà kò ti ṣẹlẹ̀ nu Ànábì fi ní ẹ mójútó àtọ̀ yín fa innal hirsa dasasu àtọ̀ máa tọ̀ràn wọn ò ní gbà kẹsì síkúsí ọmọ ló tẹ̀sí fẹ́ gbọ́ ọmọ náà lórí pé àwọn obìnrin gan
bí ẹ bá tiẹ̀ lọ́rọ̀ pẹ̀lú rẹ̀ kò ní lè wọlé yóò ní ìtó bẹ́ẹ̀ àwọn àti síngá tí ń sobìnrin ilé kó tó wọlé wọn àwọn náà ti ń ra aṣọ àǹkárá bẹ́ẹ̀ máa ìyàwó kìíní tí ń fẹ́ lọ́nà nù. kọ́kọ́ mọ́ bá kó wọn fẹ́ mọ́. gbogbo ibi tí àgbà kò kìíní yìí ti ṣẹlẹ̀ nù ọ̀dà kálukú ó lè wo àwọn ọmọ tó fẹ́ fúnra rẹ̀ wà á lè wo èyí táwọn bàbá ń fi fún ọ ẹgbẹ́ pẹ̀sẹ̀ǹtì èwo ló dáa jù. a ní ọ̀kọ̀ọ̀kan náà ọmọ yíwọ́ àmọ́ ká wò ẹ rí i pé 90% táwọn bàbá ń ṣe ẹjẹ ń fi eré atẹ́gùn láwa yìí àmì ẹjẹ ń fi bàbá wa kan example bàbá wa òun pẹ̀lú bàbá wa Zerki Ìlọrí tó ní mi martaba school meeting ni wọ́n ní Ọ̀fà for grammar school ni. bẹ́ẹ̀ à ń pe bàbá wa òun ní Alhaji Abubakar Ọlárẹ̀wájú Gbòdú justice ni wọ́n. màmá wa tí wọ́n dàpọ̀ mọ́ lábúrú rẹ̀ odidi justice ẹni tí wọ́n á dàpọ̀ mọ́ níyàwó kọ́lá kò lè fi dígò kọ́ wọ́n. nígbà wọn fi ṣe ìyàwó náà gbọ́dọ̀ kọ pa àwọn ọ̀fẹ́. ẹ sọmọ justice tẹ ẹgbẹni tí ọmọ wí fún wa lónìí. kò sí. òun ní òwò àyàwó fúnra rẹ̀ fún yín. bẹ́ẹ̀ni. ibi tí wàhálà ti sẹ́nu. àkọ́kọ́ ibi tẹ́ ẹ bẹ́ fẹ́ pìpì ọmọ ni pé ó ṣẹ̀ṣà àyàwó fúnra rẹ̀ ìwọ kọ́ wàá ṣẹ̀ṣà rẹ̀ àwọn tí wọ́n lójú inú. nìkan ṣẹ̀ṣà fún ọ. ọmọ mi kan lè fẹ́ lu kan ìnídàkọ̀ lù. ọwọ́ ayíwọ́ ní òní. ọmọ yín ọkùnrin ni. ọmọ mi ọkùnrin ni àbúrò mi ni. níjọ́ tó wá yíwọ́ kò wá lè sọ fún mi èmi sì ń gbọ́ fèfèfè kò lè sọ fún mi ń gbọ́ fèfèfè ọwọ́ aláwọ̀ fún mi ń jò ní. ó ní mo ní ìbá sọ fún ọ àmọ́jọ nìkan lọ wá sọ fún mi. Allahu Akbar. ọlá àbájọ táwọn bàbá wa máa kíbù sí pé ẹ má fàájòjì. mo ní kí ló wá ṣẹlẹ̀ ọlọ́mọ òun ní òun fẹ́ gbé òun ṣògùn owó. òun ní òbí ọmọ tó bí ọwọ́ àkíyèsí ìyá ẹ̀ àbí bàbá. ìyàwó ó sọ fọ́kọ pé ó lè fẹjọ́ ọkọ sùn ní fámìlì wọn pé ọkọ òun fẹ́ gbé òun ṣògùn owó. Subhanallah. ó ní ògùn owó òun àfa ó bímọ mẹ́fà fóun òun rẹ́ǹtì ilé fún ọ òun sì tún fẹ́ yàwó lé òun rẹ́ǹtì ilé fáwọn méjì òun náà lòun sanwó lẹ́yìn òun fún yín lóúnjẹ láìláì bàbá ó ní àti wọn nìkan àti kan lọ́wọ́ ní àfáàyò nǹkan míì ní ọ̀sán pósè àfáàyò bí irú eléyìí kọ́ àkọ́kọ́ nù bọ́ọ̀mọ bá wá débẹ̀ bá fẹ́ sun ọmọ oníbà àti sùn nàkọ́ kíbárù tẹ́ fi bí ọmọ tí ò ní báyìí kalẹ̀ àmẹ́lòmíì ti lura rẹ̀ gbóǹta ṣẹ̀rí àní njọ́ tó wọlé tó tẹ̀sùn rẹ̀ ọmọ ẹ wà mílíkì kò sí wàrà bó bá sì rí wàrà àtòjọ níwọ̀nba lọ́wọ́ àmú díẹ̀ ìyàwó rẹ̀ náà mú díẹ̀ ẹ sì yẹn náà fílà ọ wà bẹ̀rẹ̀ sí bá a ṣeré láti rí irun báyìí ni ègbó kì í mọ́lẹ̀ tó fi wá bá a ṣe sáà ni àmọ́jọ́ tó kọ́kọ́ sínú kọ́dà tó bá fẹ́ kálù ó ṣe bísímìlá ọ wà ní Allahumma jannibni shaitan wa jannibu shaitan ma razaqtani. ìsìláàmù ní gbogbo ètò ìlànà aboyún ni aboyún kọ́ ó ló kọ ọlọ́run tó máa hàn fún gbogbo ẹ̀ lájúmọ́ lọ́dà bàbá wa wọ́n sì kànú tẹ́ra ni ẹnìkan lè mímí hàn tí ò dá mi ní àwọ̀ tí ìrìbí tán lọ́ dá ni kọ́dà Ibn Taymiyyah ó ní Ibn Taymiyyah ó ní bí aboyún bá lóyún tẹ bá rí nǹkan aláàlí ẹ fi hàn tó fi kó lè sọ̀kalẹ̀ rọrùn. Allahu Akbar. mo ní ìwé ìka níbẹ̀ ẹ mà ó ní Al-Qur'an náà ni wọ́n máa hàn torí wàhálà. ẹ mà hàn fún tí ọmọ òun ò ní fi bíbí tí ò ní jọmọ kọ́ máa ìwọ̀n á dáyé ọkọ̀ ọlọ́run ní ẹ̀jọ̀ kọ́ gbọ́ ẹ pèrú sí létí ọ̀tún. ẹ sì ká mọ̀ sí létí òsì. gbogbo yóò lésù jìnnà ẹ mú dàbí dùn àfa tó sì èsì pé fọtí lo sẹ́ àfa tí wọn náà rí i pé bí wọn náà bí òṣèré ìwọ náà sìn kẹrẹ fúnra rẹ yóò kàn jẹ tàbí dùn ọkàn ọwà ó ti jẹ tí ó ti kún ọ̀rà tọ sọmọ àwọn lẹ́nu bọ́ọ̀ bá rí tọ́yìn sí lẹ́nu tí ọkọ̀ọ̀kọ̀ kanú rẹ̀ nu. anakunla nbí adé nísì Ọlọ́run pàṣẹ àwọn nǹkan kan fún wa pa àgbọ́dọ̀ sí wọn bẹ́ẹ̀ni kálọ bí Al-Qur'ani fi hàn mí nínú Al-Qur'ani bẹ́ẹ̀ni kan bẹ́ẹ̀ni tó Ọlọ́run ní bá Suratul
Suratul An'am náà ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim náà kul ta'alaw atlu ma harrama rabbukum alaykum eré ànábì sọ fún wa pé kí gbogbo wọn máa bọ̀ tọ́ gbogbo ẹ̀yin náà máa bọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa báyẹn máa bọ̀ la ilaha illallah njọ́ta ná Muhammad kú sallallahu alaihi wasallam. Abubakar wa káyà kan Umaru ní sẹ́ ń bẹ́ẹ̀ náà Al-Qur'ani oni wama Muhammadu illa rasulun qad khalati min qabli ar-rusul anabi ó jẹ́ nǹkan kan àfojúsẹ́ afa ìmọ̀ qad khalati min qabli ar-rusul àwọn òjíṣẹ́ kan náà ti ṣáájú rẹ̀ afa ìmọ̀ ta bá anabi bá kú lónìí o àwọn kùtìlà bí wọ́n pa ni nqalabtu ala aqabi kó a padà sí di òsà yín. La ilaha illallah. Umaru ní ìbẹ̀nu Al-Qur'ani anabi ó kú torí tóun wí ni pé nígbà tá ànábì kú la ká ìrú fèlè oníkò gbọdọ̀ kú. Umaru lọ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ànábì wa onítẹ̀yìn bá ló kú wọn bẹ ìrì rẹ̀ kò sí ní ìnámá. ní Umaru. bẹ́ẹ̀ ni Abubakar wa wọlé torí Umaru ò lè wọ yàrá tá ànábì kú sí. wà ẹgbẹ́ àti gbọ́pọ̀ jù sí Ọlọ́run kú. àmọ́ Abubakar lè wọlé torí yàrá ọmọ rẹ̀ ni. òun wá jáde kálukú wà lẹ̀. Abubakar wa sọ gbogbo ọ̀rọ̀ yìí wá káyà Umaru wa ni ìbẹ̀nu Al-Qur'ani bóyá ayé ayé ẹlòmí ọmọ pé ìbẹ̀nu Al-Qur'ani. náà láfi ní kíkálukú tẹ́tí gbọ́ báyìí ntọ́ gbọ́dọ̀ ṣe. Al-Qur'ani sì máa tuntun létí yẹn ni. bẹ́ẹ̀ni. Ọlọ́run ní kúl ìrìn ànábì sọ fún wọn. tààlà ó pé gbogbo wọn wá. ẹni ìwájú kó sì di ata lónìí o. àti bàbá àti ìyá àtọmọ. atlu ma harrama rabbukum alaykum. ìkà fún yín tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún yín èèwọ̀ ni. ẹ má dé díẹ̀. oníkélé àkọ́kọ́ Allah tushriku bi shay'an ẹ má sọ ẹbọ pẹ̀lú Ọlọ́run. Allahu akbar. kí ló ń lè yí ẹ̀kẹ́nìkan gbèsè ká ìpèsè wo kí ní. nǹkan mà ti káyè. à ń lọ yẹ nǹkan wò. ibi kí ni wọ́n má bàa sí. wọ́n wá bá wa náà. páàtì ẹ bọ ni. èmi ọmọ nǹkan yẹ wò. kí ló ní ìdí fọ́lọ̀ ká sọ fọ́lọ̀. ká bẹ̀ fún èyí tí wọ́n ti ń bẹ̀. kí ni. kọ́dà kò kọ́ bá a ṣe fún ọ. náà àti gbọ́. Allah wabil walidayni ihsana. parí. wàá gbọ́rọ̀ sí ìyá àti bàbá lẹ́nu. ó parí. bàbá. ẹ já bí àwọn ọmọ nísìnyí. ẹlòmíín rò pé wabil walidayni ihsana ni pé kó o ra aṣọ àti bàtà fún ìyá àti bàbá. fún ìyá àti bàbá ló. èyí ń kọ́. àní má ṣe báyìí kò sí má ṣe. aṣọ mélòó ni wọ́n fẹ́ rà fún yín tẹ̀ ti wọ̀. Allahu akbar. ẹ sáà ti lọ ọmọ tóun náà ti ń bímọ. bẹ́ẹ̀ni. alhamdulillah táwọn náà ti ń jẹ tí wọ́n ti ń mú. Masha Allah. ọ̀dà fìlà mélòó ni ó rà fún yín tẹ̀ ti dérú ẹ̀ rí. dérú ẹ̀ rí. bí ẹ ra mọ́tò fún yín lónìí alhamdulillah. àti ń gun mọ́tò tó àti ń gun mọ́tò. ilé wo ni ọkọ̀ fún yín lónìí. tí ó wà dàbí. ṣé yàrá kan náà kẹsùn. Allahu akbar. kí ni jẹ́ dáadáa ni pé ìdùnnú tó ń bí rẹ fẹ́ rí lára rẹ kó rí. ó yọ ojú oúnjẹ lọ ní wọ́n fi ní ìdùnnú lóúnjẹ àgbà. má ṣe báyìí kọ́ ọmọ má sì ṣe. ọ̀dà ẹ sọ ọmọ tó pààyàn nísìnyí kọ́ra gbogbo lọ́rọ̀ yìí fún bàbá rẹ̀ sẹ́nu bàbá rẹ̀ dùn mọ́. ọmọ tí gbogbo èèyàn ń ṣe pé lè. sẹ́nu ìyá rẹ̀ dùn mọ́. ọ̀bọ̀kọ ara rẹ̀ jọ. ìyá rẹ̀ ń dákú seré ni bàbá rẹ̀ ń dákú seré ni. láti gbà tọrọ ti ṣe. ipe kí ni àwọn wà. ọlọ́run ní wabil walidayni ihsana. ṣe dáadáa sáwọn òbí. ọlọ́run wa ní wala taqtulu awladakum min imlakin. ẹ má torí òsì máa pa àwọn ọmọ yín ìdí mẹ́ta. òsì lọ́mọ yìí lòun ọ̀fẹ́ nílé fi pẹ̀mí ẹlẹ́mìí. náà fọkàbẹ̀rù. àwọn ìyá òbí tó bí àwọn ọmọ yìí nísìnyí ó bà àwọn nú jẹ́ tó ju ìbànújẹ́ lọ. bẹ́ẹ̀ni. torí pé wọn ò rókù ọmọ wọn. bẹ́ẹ̀ni. sẹ̀pẹ́ ó yàtọ̀ sí pé ọmọ mi kú ẹja ẹgbẹ́ síta wọn fẹ́ kírun sí la. àtẹ̀mí náà lẹ́sọ̀ ń jẹjọ́ pé wọ́n ló tẹ̀rí ọmọ yìí síbàdàn. La ilaha illallah. ẹ wo ìbànújẹ́ tẹ̀yìn ò lè gbàgbé láíláí. mo dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan lánàá wọ́n fẹ́ dọ́rọ̀ ọ̀nà ẹ̀dá kan mọ́ dálé. ó ní gbogbo àwọn tọ́lọ̀ ń kẹ́ yìí wọ́n rò ká èèyàn náà làwọn náà ń lò. ó ní sàlátì tí ń mọ níwọ̀nba mọ́tò tó ń gbé kiri nísìnyí lè gbé kiri ibi tọ́lọ̀ ń kẹ́ mi dé. ó ní àmọ́ wọ́n ti fojú sí pé àwọn ọ̀gá wọn nù. tó ṣe pé lérí dáadáa la mẹ̀yìn sí. ọlọ́run ní ẹ má torí bẹ́ẹ̀ fẹ́ ta òsì ẹ̀yin náà fẹ́ gun mọ́tò ńláńlá ìmúláàkì ẹ wá kọ ẹ̀mí ẹlẹ́mìí ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀. ọlọ́run léyìn nìkan kọ́ o wala takrabu fawāhisha mā ẓahara minhā wa mā baṭana
gbogbo ìbàjẹ́ tó pamọ́ àtèyí tó hàn ẹ má ṣe ẹ má dédìí ẹ bó ti wọ kéré má bó ti wọ pọ̀ tó. alukurani dà púpọ̀ bàbá. alhamdulilayi. àyà yìí kan ó tó yẹ ṣe wá sí. bẹ́ẹ̀ ni kò sí tó pé tó alukurani. bẹ́ẹ̀ ni gbogbo mọ̀sẹ̀ wà. ọlọ́run bá tó sọ fún mi ọkàn rìpíìtì. gbogbo ìbàjẹ́ bẹ́ẹ̀ ni ó ní máa zọ̀ hara mi ní a. wà máa bá tọ̀nà. ìbàjẹ́ tó rò pé nìkan kan ò rí ọ ọmọ yìí rò pé nìkan ò rí wù nísìnyí torí kò lè pààyàn ta gbangba. sèmi wọn lọ rẹ ewúrẹ́ ńjọ́ náà wọn lọ rẹ ewúrẹ́ ó sì dù lójú àwọn co-tenant. láìla ó fi ìtàn tí ò ní parẹ́ níta ìbànújẹ́ ó fi kalẹ̀. alẹ́ fáwọn ẹbí ẹ̀. torí Ìlọrin ò ní gbàgbé ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. kọ́dà àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbẹ́ òun náà làkọ́bí àwọn àbúrò rẹ̀ ò ní lè yọjú mọ́ nípa ọmọ ni. ọmọ tó pààyàn ń jọ sí tó gé wélewèle torí kíni. kí ló ń wá bàbá. àṣẹ̀ṣẹ̀ máa gbọ́rú àmọ́ lọ́dọ̀ wa ní. àmọ́ ó dàbí pé èṣù ti jókòó sínú ọmọ. Allahu Akbar. la ilaha illallah. kódò òkú tí ìmọ̀ bẹ́ẹ̀ ti pa àfẹ́ ìbá àṣàdó àti yìí sì tó fẹ́ họ. Allahu Akbar. mo gbókù kan lọ tẹ lébọ̀ wa ni àwa tẹ̀lé lọ tẹ ó kú àwa lè sìn mo bá ba ọmọ ìnẹ́jì mi kan bàbá ní ìmínà ìkàwá kí n sì là mo sì họ. mo ní ìmọ̀ kó mo sì gbúra fún wọn ni. mo fẹ́ tẹ̀lé ìmáàmù tí ó kírun sí la gẹ́gẹ́ bí súnà ni. mo ní káwa lè yẹn mú ọmọ èèyàn la ilaha illallah. ọwọ́ àṣà ní sàkúsà ó tó síbi kan. ó dàbí pé èṣù ti ń gbénu rẹ ni. bẹ́ẹ̀ni. ojú rẹ sì kúlù lẹ dá. èyí tó bà mí nú jẹ́nu. ara ẹ̀ ní tán. sẹ́kọ́ ọmọ tí bá ṣe aràn tí mu gbó. àìsàn pé àákílẹ̀ tó ń. kọ́lá kẹ́fì sìgá máa lọ́wọ́. náà bàbá ọlọ́run ní gbogbo ìbàjẹ́. máa zọ ara mi ní hawa máa bá tọ̀nà. ó ní wàlá taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. bẹ́ẹ̀ ni pé kò sá burú tó pọ̀ tó burú láyé tó lẹ́yìn ẹbọ pípa yẹn tún ni. bàbá ẹ rí kọ́kọ́ kí lọ́lọ́run wí mẹ́rin náà. ẹ má pa ọmọ yín. ó ní wàlá taqtulu awladakum min imlaki. ó bá wọn lárúbáwá wí wọn máa kọ ọmọ wọn ló sì ní máa fa Ọlọ́run tó wá dá a padà pé ẹ má pa ẹ̀mí kankan tí ọ̀tọ̀ tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún yín illa bil haqq. irú ẹ̀mí ọmọ tí wọ́n fẹ́ pa padà yìí bil haqq lélẹ́yìn. bẹ́ẹ̀ ni ọmọ tó pààyàn yẹn yẹn wọ́n pa ẹ má bẹ̀bẹ̀ fún ẹ má tẹ̀pọ̀ lóhùn kankan fún. tí gọ́fìnà wa bá fi ṣèyí ńlọrin ó gbé ìtàn tí wọ́n kálukú ọmọ rò nípa dáadáa. ó wá jẹ́ kí. ọlọ́run tí ẹ̀ wá bá a ṣe gọ́fìnà wa ẹni tí a máa ń gbogbo gọ́fìnà nínú iṣẹ́ tá a fẹ́ rán wọn sí gbogbo gọ́fìnà ni pé ẹ lọ sáìn gbogbo death warrant tó wà lọ́dọ̀ yín. ẹni tí wọ́n bá sáìn o. tí wọ́n bá sáìn ìlú ò ní nífẹ̀ẹ́ sí wọn mọ́. èlú ò ní lù mọ̀ sí fẹ́ wọn kakọ́. ètò tó ń bẹ lábẹ́rẹ́ ni pé ṣe rí àwọn tẹ ẹ mú tọwọ́ tẹ̀hún aburú ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó ju tiwọn lọ àìfi wọn jófin làwọn míì náà fi practice tiwọn. bí tá a sọ ń jẹjọ pé tẹ ẹ bá ti fi wọn jófin. bàbá ẹja níbo ni wọn ti fi wọn jófin ẹja lọ bẹ ní Saudi tẹ ẹ bá fi pa ẹ̀mí wọn pàdé. ẹ rí i pé ara wọn balẹ̀ ní Saudi ẹ̀mí balẹ̀ wọn pè family kan ní gàtá ni kọ́ọ̀fù ni but Saudi ó fi kọ́ọ̀fù pé gàáyìn ìyẹn ńlá ni wọn ọmọ wọn bá gbé ìbọn bàbá rẹ̀ ọba lè fi pọ̀ ọmọ níléèwé wọ́n pa ọmọ òun di. an eye for an eye. kọ́dà kò lọ́sẹ̀ kan wọ́n ní wọ́n tún lè bá àwọn òbí ọmọ òun léèwé sábà pé iléèwé tó lówó ni wọ́n pọ̀ mẹ́ ó ní wọ́n pàdé onídìí méjì ìdí àkọ́kọ́ ni kí Al-Kùránì wí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé kóun náà wò bó ti rí onídìí ẹlẹ́ẹ̀kẹta ni pé kẹlòmíì kọ́mọ mi ọmọ máa fi kà sí rí. kọ́kẹ́kọ̀ọ́ látara arú nǹkan báyẹn. ìlú tí wọ́n ti ń ṣe irú tá à ń wí ọlọ́ni ẹ má ṣe o ẹ má pẹ̀mí o ó ní dáálíkù wọ́n sáàkù bìbí ó ní à ń ṣe wáàsí fún yín aṣọ́kalẹ̀ ní mo ṣe o láàdàkùn tààkìlù bẹ́ẹ̀ bá ṣe láàká yìí. lọ́hùn bọ́lọ́hùn ti fẹ́ o. ìtọ́lọ̀ sọ fún wa nù ká wá mójútó ọmọ tó bá dàgbà ìgbà ọdún Islam ni amójútó ọmọ dà. 40 ọdún ni.
ó ní ata ìdá balaga àṣùdá wọ́ balaga arba ìnà sánà ọmọ yóò ju 30 lọ ẹ wá wo àdúgbò wọn bí wọ́n ti pè àdúgbò wọn ẹ wá wo ibi tó lè rẹ́ǹtì ilé sí ní gáréjì Ọ̀fà kódà bí ayò ọba gbà ojú ọlọ́mọ tó lórí aburú tó fẹ́ máa ṣe. bàbá báyọ̀ ọba gbà mọ́ ládùúgbò ilé lágbájá ń bẹ àdúgbò ní rẹ́ǹtì ilé sí kí n lè rí wọ gan mọ́ ránṣẹ́ bàbá rẹ̀ tálíkọ́ lọ́ni ìṣeéṣe ó ti bàlágà kò sáàyè mọ́ àmàdúgbò ní kan fi sí. mo ti rí inú bàbá. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ọ̀rọ̀ tó kó jìnnìjìnnì bá wa nílùú yìí nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara tá a fẹ́ má gbọ́ pé èèyàn pààyàn níbì kan rí ìtọ́sẹ̀lẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yìí ńlá tó ń gbé yẹ̀wò wípé níbi ó ti bẹ̀rẹ̀ kóbi ó mójútó ọmọ ẹ̀ ni kóbi kọ̀ọ̀kan sì mọ̀ pé ìwọ nìkan kó mójútó ọmọ rẹ jára àdúgbò náà bọ̀ mójútó wọn bá sọ pé ọmọ rẹ sì nǹkan kan láì dáa wọn bá wí ọwọ́ aṣojú bá kàn sẹ́ni tó bá wí tó bá rìpọ́ọ̀tù ẹ̀ fún ọbọ̀ bá pẹ́ ọmọ náà gbá létí pé ẹni tó mọ́ lójú bí ẹni pé mi lọ mọ́ lójú ni wọ́n fẹ́ káyé èrè àtọ̀run rẹ̀ ọ́ dáa ni torí náà nǹkan ẹ jẹ́ ká dá válùsì wa padà irú èyí tí wọ́n fi tọ́ àwa tó sì pé agbẹ́kọ̀ọ́ Ọlọ́run sì kò wúlò fún wa. bàbá kan máa lé wa lọ lè kéwú bàbá tí ó tábà ti rí báyà ọ̀ lọ lè kéwú ni mo á lè ẹnìkan wá rán sọ ọ̀kan fún mi kó a ṣe déédéé mi mo wá wò ó ṣe mo á lè kó fún ó ní mo níjọ́ tó ọmọ lù wá lọ lè kéwú a máa ṣépèlé ọ̀nà. Allahu Akbar. lónìí àṣepè tá à ń ṣe fún àdúrà ni. àdúrà ni mo wá sẹ̀sán oore tó ṣe wá fún bíbá wítọ̀ ń bá wa wí bó ṣe yẹ kó rí nù òbí kọ̀ọ̀kan ẹ̀dá kan já máa bọ̀wọ̀ ọmọ wí á sì kìlọ̀ fẹ́yìn obìnrin pàápàá jùlọ ẹ̀yin obìnrin alákọ̀wé ẹ bà ọmọ tán jẹ́ kọ́dà ẹ bà bàbá ọmọ náà jẹ́ nínú ìwà tẹ́ ẹ máa hù ntẹ́ ẹ bá fẹ́ lẹ fẹ́ kọ́kọ́ yín máa ṣe bí ó ṣe dáa fún yín tọkọ yín ní ìdúró nídùú bẹ́ẹ̀ tí ó sọ pé àmì tán lọ yìn lọ bẹ̀ báyìí ni ìwọ obìnrin ó sì fẹ́ pàṣẹ fún un àbí lórí pé ìfẹ́ ọmọ tẹ́sí ń bọ́ ọmọ fẹ́yìn ní tí ò ní ṣe lóore ni ẹ̀yin àti bàbá ọmọ ẹ máa dúró sójú kan lórí pé káwọn ọmọ yìí lè jẹ́ dáadáa ìbá àsọkùnrin ló bí ni ìbá àsọbìnrin ló bí ni bí wọ́n bá ti ṣàìdá bọ́ ọba bá wọn wí tán tó sọ fún bàbá wọn kí bàbá wọn náà lè bá wọn wí ọkùnrin míì lẹ obìnrin míì ló sì lẹ níbi à ń bọ́ ọmọ wí kálukú ẹ túnra yín ṣe káwọn ọmọ yín bá lálùbáríkà níbi pé túnra yín ṣe lẹ́ẹ̀fì rọmọtọ́ àìrọ́mọtọ́ lọ́ fa gbogbo orú wà lélẹ̀ kọ́lọ́nkọ́ sọ wà ń bẹ̀ níbí ni a mú ètò tèmi wá sópin pẹ̀lú ògo Ọlọ́run a bẹ̀rẹ̀ Ramadan ní ọ̀sẹ̀ tí a fẹ́ bọ́ sí wáàsí tí a máa gbọ́ ètò tá a máa gbọ́ lórí bí Ramadan ó ṣe wúlò fún wa láyé tí ó sì wúlò fún wa lọ́run náà ni a máa ṣe lórí ìtọ́lẹ̀ ṣẹlẹ̀ sí wa Ọlọ́run tún ní jọ́ ṣẹlẹ̀ mọ́ bá a ṣe wá fẹ́ kí Nàìjíríà dáa Ọlọ́run ọba yóò bá a tún ṣe yóò dáa jù bẹ́ẹ̀ lọ yóò ìṣojú ẹ̀mí wa tá a gbé bẹ́ẹ̀ pé Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa lónìí tá a ṣètò yìí àfa àgbà láàrin àwọn ọ̀dọ́ Sheikh Abdullahi Ọlọ́runtóyìn Salati Chief Imam Sheikh Salati Central Mosque ní Zango àwọn alágbàlẹ̀ àlejò Ọlọ́run jẹ́ ṣe pẹ́ àmín bàbá Ọlọ́run kò sì gbà lẹ́sìn fún yín la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.